Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáláyé. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìyálẹ̀ta. Ó depend lórí àkókò tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ọmọ yín a máa jẹ́ Ọmọ́táyọ̀ Paul Oníyà, ọmọ oníyà ò mebi, ẹni oníyà ò ń bá wọn gbégbó ẹ̀yìn. Èmi lọmọ bíbí láti ìlú Ìjàrẹ́ Ẹlẹ́wẹ̀ Òbí. Mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi láti wà lórí ìkànnì yìí lónìí láti bá wa sọ̀rọ̀. Àkórí ètò tí a máa mú wá fún wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, eléyìí tí Ọlọ́run ti oore ọ̀fẹ́ ọwọ́ wa gbé kalẹ̀, òun ni mo pe àkórí ẹ̀ ní Ògo Adúláwọ̀. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, a dúpẹ́ fún iṣẹ́ takuntakun tí àwọn ọmọ Yorùbá ti ṣe, ní pàápàá jùlọ ní ìlú ọba eléyìí tí èmi wà yìí, tí a ń pè ní ìlú United Kingdom. Ọlọ́run ti gba ọwọ́ àwa ọmọ Yorùbá dá nǹkan kan sílẹ̀ tí a ń pè ní ìjọba Yorùbá, eléyìí tí a mọ àpèjá ẹ̀ sí Yorùbá United Kingdom Governing Body. It's a governing system eléyìí tó jẹ́ pé n tó wà fún ni kí á jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá tó bá ní ohun tí Yorùbá ń là kọjá tó fẹ́ dàbí òkè ìṣòro. Consular service ti wà, eléyìí tí a wà fún welfare àwọn ọmọ Yorùbá. Ìbáṣewé ìgbélú ló ń wá àbò fẹ́ wá sórílẹ̀-èdè yìí láti wá kàwé tàbí láti wá gbé ìgbésí ayé ìrọ̀rùn. Yálà ohunkóhun kó fẹ́ ṣe, a ní àwọn amòfin, àwọn agbẹjọ́rò tó lè bá ọ mójútó ohun tí o fẹ́ ṣe tí ò ní mẹ́hẹ̀. Ohun tí ìjọba Yorùbá wà fún ní ìlú United Kingdom ó pọ̀ jàǹtìrẹrẹ tí Ọlọ́run máa fún wa lórí ọ̀fẹ́ láti máa mú wá ní àyọkà ní kọ̀ọ̀kan ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́. Èmi gangan tí ẹ̀ ń dé bá, èmi náà mi ò ní dẹni àwátì. Àti etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí, kò sí kankan nínú yín tí a máa fi ṣe àwátì. Bí mo ṣe ń ṣàlàyé síwájú, ṣé social worker ló gbọ́mọ lọ́wọ́ ìwọ ni? Tàbí ẹni tí ó ní problem pẹ̀lú social worker nípa ọ̀rọ̀ ọmọ? Tàbí iṣẹ́ yín ní ẹ ti ṣe tó dàbí ẹni pé owó oṣù yín ò wọlé bó ti yẹ kó wọlé, àbí pension yín ló fẹ́ mẹ́hẹ? Ṣé òkòwò ni ẹ fẹ́ ṣe ni, àbí fẹ́ dáṣẹ́ sílẹ̀, àbí ẹ tẹ̀ tí ní iṣẹ́ àbí ọjà àbí òwò tẹ̀ ń ṣe tẹ́ fẹ́ gbé lárugẹ sókè? Nǹkan tí ìjọba Yorùbá United Kingdom Governing Body wà fún ni. A dẹ̀ ti ní ọ́fíìsì àti ẹ̀ka tí ó ń bá àwọn orílẹ̀-èdè mìíràn sọ̀rọ̀ nípa àwọn ọmọ wa, yálà ọkùnrin tàbí yálà obìnrin tí wọ́n fẹ́ ìyàwó tàbí tí wọ́n fẹ́ ọkọ láti orílẹ̀-èdè mìíràn, tàbí tí wọ́n ti ẹ̀ wá láti orílẹ̀-èdè mìíràn wá sí orílẹ̀-èdè. For example, àwọn tó wá láti European Union wá sí United Kingdom, tàbí àwọn tó wá láti orílẹ̀-èdè Nàìjíríà wá sí bíbáyìí tí wọn ò mọ ọwọ́ ọ̀tún wọn yàtọ̀ sósì tán dẹ̀ ń fẹ́ ìtọ́ni. Nǹkan tí ìjọba Yorùbá United Kingdom Governing Body wà fún ni. Ọ́fíìsì nọ́mbà wa, ẹ lè pè wá fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ohunkóhun tí ẹ bá fẹ́ ká bá yín dá sí. Bó ṣe ìjọlẹ̀ ní àbẹ́fẹ́ dájọ́ sílẹ̀ tí ẹ fẹ́ polongo ẹ̀ fáwọn èèyàn, ìbá ṣe ti mùsùlùmí ni, ìbá ṣe ti kìrìsìtẹ́nì ni, ẹ jẹ́ ká mọ̀. Ẹ kàn sí wa lórí WhatsApp nọ́mbà wa tàbí direct mobile number wa lórí +44 77 99 12 78 51. Màá tún nọ́mbà yẹn pè lẹ́ẹ̀kan sí +44 77 99 12 78 51. Tẹ́nitẹ́ni tàkítà ń ta àtàn tó ṣe bí òwe, ẹ̀yin àgbálé. Ẹ fún mi lórí ọ̀fẹ́ láti yànnàná àwọn kankan tí ó ti jẹ́ nǹkan ìdùnnú tí ọmọ Yorùbá àti ta tún lè sọ nípa Ògo Adúláwọ̀ tí mò ń sọ̀rọ̀ nípa, tí a ti gbé kalẹ̀, èyí tí a ń pè ní Yoru app. Social media ti Yorùbá lé eléyìí tí ó jẹ́ pé gbogbo wa lè gbárùkù tì
tí a lè máa lò gẹ́gẹ́ bí ohun tó lè ṣàǹfààní fún wa. Èmi tí ẹ̀ ń wò yìí mo wà ń bẹ̀, mo dẹ̀ tún fẹ́ rọ̀ wá pé ẹ lè darapọ̀ mọ́ mi. Ìbá ṣe pé ẹ fẹ́ kí a bá yín gbé okòwò yín lárugẹ nípa advertisement, tàbí ẹ fẹ́ ká bá yín compose orin, tàbí ẹ fẹ́ ká bá yín ká bá yín wá bọ́ ṣe máa sọ ọrọ̀ ajé yín di ńlá, ẹ lè kàn sí mi níbẹ̀. Orúkọ tí ẹ lè rí níbẹ̀ jẹ́, tẹ máa ti rí mi níbẹ̀ jẹ́ Ọmọ́táyọ̀ Oníyà, Ọmọ́táyọ̀ Oníyà lórí Yoru app. Pàápàá jùlọ láìpẹ́ láì jìnnà mo fẹ́ fi tó wa létí pé dictionary Yorùbá ó máa tó jáde, léyìí tí à ń pè ní Yorùbá pọ́nbélé. Ibẹ̀ láti máa rí oríṣiríṣi ìtumọ̀ àkànlò èdè, ìtumọ̀ òwe, ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá ní pọ́nbélé àti bá ṣe lè lò wọ́n. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé èdè Yorùbá jẹ́ èdè tó wuyì, tó wúni lórí, tó dẹ̀ nítumọ̀, tí ó jẹ́ pé àkókò tí a gbọ́dọ̀ gbé ògo Yorùbá ga, òun náà ni a ti wà yìí. Mo fẹ́ fi àkókò yìí, mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye, Ìbà Gani Adams. Mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho. Mo fẹ́ fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn social media platform àti agitators wa tí mo ò ní ìnúrí ọ̀fẹ́ láti dárúkọ wọn tán, ṣùgbọ́n màá dárúkọ díẹ̀ nú wọn bíi Koiki Media, Mayegun General Diary, Yèyédára Talk Show, Heritage TV, Oòduà TV Radio, Ìjìnlẹ̀ TV Radio, Gbéfìlà TV, Lady K Ìfẹ́olúwa Show, YKTV United States, Ààrẹ Almoruf Talk Show, Lady B Talk Show, Mr. Fẹ́mi Akínríìmísí, Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó, bàbá wa Aláwìyé Adébáyọ̀ Sàbúrì, bàbá gbàgede ìmọ̀, Yorùbá ló làṣà, màmá wa Bùkọ́lá Ajítẹ́rù, Ọmọlúkà Facebook, Olúgbẹ̀dú TV Show, bàbá Ọmọọba Adéjọkẹ́ SP Media àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a ò lè dárúkọ tán. Ẹ kú iṣẹ́ takuntakun, ẹ kú kó lè dáa. Ohun tí mo fẹ́ sọ ni pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín, mo dẹ̀ fẹ́ fi oore ọ̀fẹ́ yìí, mo tún fẹ́ fi lù yín lọ́gọ̀ ẹnu pé ẹ ṣé, ẹ kú wájú o. Ètò Yorùbá, ìjọba Yorùbá, orírun Yorùbá ò ní parun o. Mo nígbàgbọ́ pé Yorùbá Nation á jẹ́ nǹkan tí ó máa di wíwá sí ìmúṣẹ láìpẹ́ láì jìnnà. Gbogbo àná láti gbọ́ ìròyìn pé wọ́n mú adarí ìjàǹgbara fún Biafra Nation tí à ń pè ní ọ̀gbẹ́ni Nnamdi Kanu, Mazi Nnamdi Kanu. Ẹ má jẹ́ kí lè bomi tútù sí wa lọ́kàn tàbí kó mú ìrẹ̀wẹ̀sì bá wa lọ́kàn fún mega rally ti Èkó, Lagos State mega rally, ilé tí a máa ṣe ní July 3rd, Sátidé ọ̀sẹ̀ tí a wà yìí. Kò sí nǹkan tó ń dún màrúmàrú mọ́ wa, kò sí ewu kankan fún wa lóko bí ò ṣe gìrì àparò. Yorùbá ni wá, adẹ̀mọ̀ ọ̀nà, amẹ̀tọ́ amẹ̀tò. So mo fẹ́ kí a mọ̀ lọ́kàn ara wa pé ká tú jáde, ká tú yáyá, ká tú yàyà, kí a lọ ká support gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n wà nílùú Èkó. Wọ́n ń retí láti gbà wá lálejò. Kí àwọn èèyàn wa tó ń lọ, tó ń jáde fún Yorùbá Nation Rally, káwọn náà kí wọ́n má fa wàhálà, ká lọ ní ìrọ̀wọ́rọsẹ̀, kó má sí wàhálà. Àti gbàdúrà, àti gbàwẹ̀, àti bilẹ̀ léèrè, àti bẹ Ọlọ́run ọba síwájú. A dẹ̀ mọ̀ pé àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ màmá àyùn ẹnu. Kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ tí màá tún rí yín, ó di ìgbà kan náà. Èmi ni tiyín ní tòótọ́, ọmọ wọn ní ìlú Ìjàrẹ́ Ẹlẹ́wẹ̀ Òbí, Ọmọ́tómiláyọ̀ Paul Oníyà. Ṣùgbọ́n kẹ́ ẹ tó lọ, mo sì tún ní àwọn nǹkan òwúrí àti iṣẹ́ mìíràn tí mo ti ṣe, tí mo fẹ́ kí ẹ bá mi subscribe sí, ẹ bá mi fọ́n káàkiri pẹ̀lú ìfẹ́. Kò ná wa ní kankan, ọ̀fẹ́ ni, ọ̀fẹ́ lóhùn, ó dẹ̀ free. Ẹ bá mi tẹ subscribe button yín, ẹ lọ sórí YouTube, ẹ type Olúwa Designer #4 Christ TV, Olúwa Designer #4 Christ TV, tàbí kẹ̀kẹ́ lo email Tayo TAYO #4
ceece@gmail.com lórí YouTube platform mi. Ẹ rí àwọn iṣẹ́ mìíràn tí mo ti ṣe síbẹ̀ tó ti gbé ìwúrí àti ògo Yorùbá ga, eléyìí tí mo máa wá lọ́sẹ̀ọ̀sẹ̀ láti wá máa sọ fún wa. Mo gbàdúrà pé Ọlọ́run ọba á túbọ̀ máa bá mi ṣe àánú fún yín o. Gbogbo wa àkérè òkò délé o. Olúwa Designer for Christ TV. Ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi subscribe, ẹ bá mi share. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ọmọdé ilé, oyún inú, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ó dìgbà o.